ọ̀rọ̀ declaration àti mega rally tó ń bọ̀ lọ́nà wọ́n ní ṣé káwọn sì fi ọkàn sí wípé ọdún yìí ni ìran Yorùbá máa bọ́ ní oko ẹrú káwọn lè túbọ̀ máa gbáradì báwọn ṣe ń gbáradì pé àwọn fẹ́ tún gbọ́ láti ẹnu yín. Ẹ ṣeun gan sà. Ẹ ṣe bó ṣe ká ọmọdé lára arúgbó lára báyìí nílẹ̀ Yorùbá láàrin àwọn ọmọ Yorùbá everybody náà fẹ́ pé ká ní country tiwa ọdún tó parí lágbára Ọlọ́run kan táwa náà ń rò nìyẹn àwa tá a jẹ́ leaders ní kan tá à ń rò nìyẹn kan tá à ń plan sí nìyẹn a ó máa wá ẹfọkànbalẹ̀ ó ń bọ̀ lágbára Ọlọ́run. Mo repeat a máa ní country wa ọdún tó parí ó ń bọ̀ lágbára Ọlọ́run kí kálukú fọkàn sí àti rally o àti declaration méjèèjì papọ̀ ó ń bọ̀ láì dènà. Gẹ́gẹ́ bí bàbá Akintoye ṣe sọ àti mega rally àti declaration bọ̀ à ń gbé àwọn ìgbésẹ̀ kan tẹ́ pé a lè sọ síta ṣùgbọ́n olórí ni pé a fẹ́ pàdánù ẹ̀mí púpọ̀ a fẹ́ kẹ́jẹ̀ ọ̀pọ̀ torí náà àwọn ìgbésẹ̀ kan wà táwọn láti gbé nítorí àwọn èèyàn wa ká má dàbí ẹni tí ò bìkítà fún ẹ̀mí àwọn ìgbésẹ̀ yẹn ló dàbí ẹni pé ó jẹ́ ká slow díẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà tó bá ti parí àwọn ìgbésẹ̀ yẹn bàbá wa fi òun síta ọjọ́ tí mega rally bá máa wá nínú mega rally náà ni declaration máa wá lágbára Ọlọ́run wọ́n ṣe àwọn olùkọ́ bá wọ̀nyí a lè máa sọ kúlẹ̀kúlẹ̀ síta tó bá di pé à ń gbé ara wa lé ọwọ́ ọ̀tá ṣùgbọ́n nǹkan tí mo kàn lè sọ ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ká múra sílẹ̀ ká gbáradì ẹ má mi kàn dandan ni a gbọ́dọ̀ jáde kúrò Nàìjíríà ó dandan ni dandan rọ̀ wọ́n a dẹ̀ fẹ́ ṣe kọ́dún yóò tó délẹ̀ 2023 ò gbọ́dọ̀ bá wa nínú Nàìjíríà pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè 2023 kò ní bá wa nínú Nàìjíríà tó ẹ fọkàn balẹ̀ gbogbo àwọn ìpalẹ̀mọ́ ìgbáradì ìmúra tẹ̀yìn wà nínú bá lè máa ṣe ẹjọ́ ẹ máa ṣe ìyẹn náà tó gbọ́ wa láyà á tún fi wá lọ́kàn balẹ̀ wípé àwọn ọ̀tá wọn ní lè ṣe wá bọ́n ṣe fẹ́ àwọn nǹkan tó yẹ ìgbésẹ̀ tó yẹ káwa náà gbé láti fi ta wà yìí à ń ṣe wọ́n lọ nígbà tá a bá ti rí kó ti dójú àlà tó ti ó dá wa lójú àtẹ̀síwájú kọ́lọ́hún ràn wá lọ́wọ́ kọ́lọ́hún fún wa ṣe. Àwa ń bí àwa bàbá yín méjì ẹ̀ ní Professor Banji Akintoye àti Professor Wálé Adeniran àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o lóko lórí ẹ̀kú iṣẹ́ o ẹ̀dẹ̀ kú ìfojúsọ́nà fún kọ́ńtì wa tó ń bọ̀ o lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa jó ní Ìbàdàn lẹ́kọ̀ọ́ ní Ìlọrin ní Adó Èkìtì ní Ọ̀wọ̀ ní Ìláró pé kọ́ńtì Yorùbá nation wa ti dé àwọn ọmọ sọ fún wa àwọn méjèèjì dẹ̀ ti gbà tó dà bẹ́ẹ̀ wọ́n ní nǹkan wọn orílẹ̀-èdè Yorùbá wọ́n ní bọ́n ṣe máa spell orílẹ̀-èdè yẹn ní orílẹ̀-èdè wọn kò ní jẹ́ orílẹ̀-èdè Yorùbá one single word ní orílẹ̀-èdè yẹn kan tuntun ló máa wà láàrin n àti d yẹn orílẹ̀-èdè Yorùbá kí gbogbo apákókó ṣe nǹkan wa kó dáa kó jẹ́ tiwa délẹ̀délẹ̀ nígbà tá a bá dẹ̀ bẹ̀rẹ̀ kọ́ńtì wa níjọ́ tá a bá ti bẹ̀rẹ̀ tá a bá ti dèkìlẹ̀ àgbẹ̀ ní kọ́ńtì wa èdè Yorùbá la máa fi ṣe gbogbo ẹni tí ò bá mọ èdè Yorùbá báyìí kó lọ máa ẹni tí ò bá lè sọ èdè Yorùbá tó bá kẹ́ ẹ lọ máa kọ àsìkò ti dé o mo kí yín púpọ̀ mo bá yín yọ̀ ẹ ṣé. ẹ ṣeun gan ni sà. a kó àsìkò yìí yọ mo kí gbogbo Yorùbá níbi gbogbo tí ẹ bá wà ẹ ṣé ẹ kú àdúró tí ẹ kú àfẹ ẹ kú àdúró tí wà lórúkọ bàbá Banji Akintoye
àtẹ̀mí náà àtọrọ àforíjì fún bí ọjọ́ ṣe méjì báyìí. Àwa láti tẹ̀ mọ̀ pé kò sí èmi lóòótọ́ èèyàn kì í mọ̀ rìn orí ó máa ń mì. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ó dàbẹ̀ ni kó fẹ́ fa èdè àìyedè àti mú kúrò. Iṣẹ́ ìjàngbara wa ó ń tẹ̀síwájú. Láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run a máa gba orílẹ̀-èdè wa, a máa gbà á pẹ̀lú ìdánilójú. The status quo ante has been restored. We are back full stream, full blast to ensure that we actualize the independent, sovereign Yoruba nation state separate from Nigeria. No why there for worship. Ṣé adúpẹ́ o. Ṣé rí àwọn gbogbo iṣẹ́ tí à ń ṣe táwọn méjì ń ṣe Ọlọ́run ló ń direct gbogbo ẹ̀. Ọlọ́run ló ń direct ẹ̀. Àwọn méjì nìkan la bẹ̀rẹ̀. Báwa méjì la wá jẹ́ leader tó wà. A tẹ̀ ti go through oríṣiríṣi nǹkan tó ṣòro púpọ̀. A sá kúrò Nàìjíríà ni ẹ má gbàgbé o. Nígbà tó ń sọ pé wọ́n bọ̀ wá pa Professor Akintoye. Wọ́n dẹ̀ sọ pé ilé Professor Adeniran ògùn tí wọ́n á tán bá pa Professor Akintoye àti fámìlì ẹ̀ wọ́n á pa Professor Adeniran àti fámìlì ẹ̀ náà. Tẹ́ ẹ bá kúrò ní ìlú láàárọ̀ ọ̀la, tẹ́ ẹ bá sùn sílé yín lálẹ́ ọ̀la, ẹ ní jí láàárọ̀ ọ̀túnla. Ó ṣe rí nìyẹn. Within 24 hours lápájẹ bàbá àtàkọ́jú sọ́nà. Ìgbà tá a kúrò lé gan àmọ́ ibi tó yẹ ká lọ, bọ̀tọ̀ Ọlọ́run ló ní ká máa bọ̀ níbẹ̀ ní ọ̀pọ̀. Because àwọn èèyàn wa ní Benin Republic wọ́n ti gbà wá tọwọ́ tẹsẹ̀, wọ́n dẹ̀ tọ́jú wa láti gbà tàbí dẹ́kun. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ tá a dẹ̀ ń ṣe Ọlọ́run ló ń gáìdì wa. Ìgbà mìíràn á mú nǹkan kékeré báyìí Ọlọ́run sọ ní ńlá. Ìgbà mìíràn a máa wọ́n dàbí kí la ṣe máa wọnú ilẹ̀kùn, kí la ṣe máa wọnú ilé ní ilẹ̀kùn táwọn ọ̀dọ̀ ilẹ̀kùn yẹn fúnra rẹ̀ sùn. Ọlọ́run ló ń ṣiṣẹ́ náà. Àdúpẹ́ púpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo sọ ń gbà kan pé for the next 1 week ẹ jẹ́ ká kí àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní nǹkan tá a rí ìgbà yẹn tá a fi sọ yẹn. Bẹ́ẹ̀ wá ṣe rí nìyẹn o. Ọlọ́run ló pe Akintoye àti Adeniran papọ̀. Kò sí nǹkan kan tó lè yà wọ́n. Nídìí ọ̀rọ̀ ìjà yìí a máa gba kọ́ńtì wa jáde. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ mẹ́nu bà ní ṣókí náà ni ọ̀rọ̀ tí bí ètò ìjàngbara ìbò ṣe máa rinlẹ̀ kó wọnú àdúgbò ìgbèríko àwọn kan bẹ́ẹ̀ yẹn ṣé láì sọ kúnnákúnná ọ̀rọ̀ lọ títí ṣé àwọn kìíní yẹn ń lọ lábẹ́lẹ̀ tàbí tẹ̀lé fún wọn ní nǹkan kan bí àpẹẹrẹ díẹ̀ lórí ọ̀rọ̀ bí àwọn èèyàn ní gbogbo àdúgbò ìgbèríko títí bọ́n ṣe wọ́n mọ̀ ń pa kìíní nílẹ̀ wa ẹ ṣeun. Ok ṣe pé ká sọ fún àwọn èèyàn wa bá mọ nǹkan tá à ń ṣe tán ààrẹ nì iṣẹ́ yẹn ó ń lọ gan-an ni a sì dúpẹ́ lọ́wọ́ àwọn kan lára wa tó ń fi yẹn ṣe iṣẹ́ tiwọn nìyẹn táwọn ń gbà àwọn òde dúró wọn ò wọ̀nyí wọ́n ṣe pé àwọn èèyàn wa kó lè máa lè gbọ́ àwọn èèyàn wa dẹ̀ gbọ́ tẹ́ bá délé báyìí bóyá lẹ lè rí Yorùbá man kankan àbí woman àbọ̀ ọmọdé especially àwọn ọ̀dọ́ bóyá lẹ lè rí kankan lára wọn tí ò ní sọ fún yín pé kọ́ńtì wa ń bọ̀. Kọ́ńtì wa ń bọ̀ ní orí tí gbogbo kálukú ń pọ̀ báyìí ó ń bọ̀ lágbára Ọlọ́run. So the sensitization is still going on. It has gone very far and it is still going on. Àdúpẹ́ again mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kan lára wa tán dìde tán sọ pé iṣẹ́ ìwọ̀n tó wù wọ́n nìyẹn láti lọ ṣe tán dẹ̀ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Ẹ ṣeun. Bàbá à ń fi àṣírí náà dúpẹ́ lọ́wọ́ ọmọ yín Dr. Túndé Aliyu. Àwọn tí mo dárúkọ tó lọ. Bẹ́ẹ̀ni ó ń ṣiṣẹ́ takuntakun. Túndé Aliyu is a miracle. He is working so hard.
then ọmọ wa kan náà tó wà ní Ìlọrin chief imam Yorùbá àdúrà nígbà ẹ máa rò pé muslim ni òótọ́ muslim ni òótọ́ is a high priest in Islam but kò síbi tí òfin lọ torí ọ̀rọ̀ a lọ bá wọn ní church a máa kọ ní church bẹ́ẹ̀ kó bá a lè ráyè bá wọn sọ̀rọ̀ Yorùbá nation a lọ síbi tí wọn ti fẹ́ kí leader Islamic society tó lọ nǹkan tó ń sọ ni wípé àwa Yorùbá wà wà ọ̀rọ̀ religion ní nǹkan kan ṣe pẹ̀lú eléyìí the Yorùbá nation must be free àwa Yorùbá àkín bára wa jà nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo wọn yẹn a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ chief imam chief Alhaji àdúrà nígbà ó ṣe dá Ọlọ́run á san fún nǹkan tó ń ṣe Oòduà á san fún gbogbo wa náà gbọ́dọ̀ fi pé a máa san fún lórí ó ń ṣiṣẹ́ náà pọ̀ yes a dúpẹ́ lọ́wọ́ àwọn media presenters wa ilé àtòkò lélẹ́yìí níbi ọ̀rọ̀ sensitization a dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà nílé gan-an a lè máa dárúkọ wọn kọ̀ fún bẹ́ẹ̀ wọ́n kọ̀ ṣùgbọ́n gbogbo wọn ló ń contribute láti dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo Yorùbá nation dúpẹ́ lọ́wọ́ ní ẹni media presenters wa ṣé púpọ̀. ẹ jọ kí ẹ túbọ̀ bá wa tẹnu mọ́ fáwọn èèyàn wa ìwọ́de àlàáfíà ni eléyìí táwọn máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ ẹ má bá sójà jà ẹ má bá ọlọ́pàá jà lóòótọ́ táwọn èèyàn bá wá dojú ìjà kọ wá dandan ni ká dáàbò bo ara wa ẹ pé ìyẹn yàtọ̀ sí rálì so káwọn ọ̀dọ́ wa kàn ṣetán láti dáàbò bo ilẹ̀ wọn àti láti dáàbò bo ara wọn pé àwọn kan tán níran kọ̀ wá láti ibìkan wọ́n lè rẹ̀ sí pa àwọn èèyàn wa wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe ṣekúṣe kò sófin tó ní ká má dojú ìjà kọ wọn ká má bára wa lẹ̀ self defence is recognized in the law ṣùgbọ́n ní àwọn rallies yẹn ẹ jẹ́ ká ṣe wọ́n as peacefully as possible. Yeah. Okay, it's sir. very important. ẹ ṣeun. ẹ ṣe mọ́ àwọn ọmọ wa ṣe rálì kéékèèké báyìí wọ́n fi practice ìjọ rálì lánàá ó dẹ̀ dáa púpọ̀ ìhásà nìyẹn tẹ́ ẹ bá wá ń ṣe ìhásà yẹn tí ọlọ́pàá wá dé tó fẹ́ yọ mí lẹ́nu ẹ kúrò bẹ́ẹ̀ ẹ fọlọ́pàá sílẹ̀ ẹ má bá wọn jà àwa túnra wa aṣọ́nàmọ́ abẹ̀ sí kéde síta ẹ̀yìn ọlọ́pàá ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá free kan máa rìn bó ṣe wù wọ́n bá yín jà wọ́n gbé òkúta wọ́n ṣépè fún yàn kankan nǹkan kan tẹnu mọ́ ní Yorùbá nation now no looking back nǹkan méjì kò sí nǹkan kan tó yẹn Yorùbá nation now no going back tẹ́ ẹ bá rí àwọn crowd ọmọ tán káàkiri ìgboro tán ṣe Yorùbá nation now no going back Yorùbá nation now no calling back ṣé ìyẹn affect yìí ni nǹkan kò kan ọlọ́pàá kò yẹ kó kan ọlọ́pàá kò yẹ kó kan sójà kílẹ̀ wa lọ ń bá wọn fún àwa fúnra wa máa kégbe síta very soon ká máa rọ àwọn ọlọ́pàá àtàwọn tó ń rán wọn wípé ẹ ṣọ́ra yín ní Yorùbá nation ti kọjá ní tẹ́yìn bọ́ọ̀lù lè dẹ́rùbà lè dẹ́rùbà ọmọ Yorùbá o ara nǹkan tí ó lè ṣẹlẹ̀ náà lẹ́rìí yẹn nígbà tí ẹ bá lọ tẹ́ mọ́ ìpínlẹ̀ tẹ́kùn kejì táwọn ọmọ wa sọ pé rárá kílẹ̀ mú wọn fún náà wá kọlù yìí. ẹ tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa lórí ọ̀rọ̀ rally tí wọ́n mẹ́nu bà because a lot of things la ti ń gbọ́ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ rally yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ń ṣe rally ní Nàìjíríà àwọn bàbá wa kọ̀ọ̀kan ò mọ̀ sí oníkálukú kan ṣe tiẹ̀ ní lóòótọ́ bí ọ̀rọ̀ Yorùbá nation yẹn bó ṣe ká olúkúlùkù lára òun ni wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ rally yẹn àmọ́ ó yẹ kí àwọn bàbá wa lẹ́kọ̀ọ̀kan kí wọ́n máa mọ̀ sí àbí kí wọ́n ní èèyàn tó máa wà in charge pé òkè o àwọn tí wọ́n ṣe rally ńlé if there is any issue nọ́mbà tí wọ́n máa pèrè fún àpẹẹrẹ mo fẹ́ fi eléyìí ṣe àpẹẹrẹ irú ìṣ tó ṣẹlẹ̀ ní ojú òre ní ọ̀sẹ̀ tó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè wá tí wọ́n sọ fún wa wípé àwọn fẹ́ bá wọn tí wọ́n
wà lókè sọ̀rọ̀ láti pé kí wọ́n lè lọ bá wọn káàmọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀ nítorí wọ́n ní wọ́n fẹ́ máa gbé àwọn èèyàn wa ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì. tó mo fẹ́ fi àsìkò yìí béèrè lọ́wọ́ àwọn bàbá wa wípé ta lẹni tí àwọn èèyàn wa nílé tí wọ́n lè kàn sí bóyá wọ́n fẹ́ ṣe rálì ni àbí wọ́n fẹ́ máa jáde ni tí wọ́n tó jáde síta fún rálì àwọn rálì kéékèèké tí wọ́n sì ń ṣe yìí. ta lẹni tí wọ́n lè kàn sí pẹ̀tò a fẹ́ ṣe rálì sódà fáwọn wípé wọ́n ṣe rálì ìjà ìṣẹ́lẹ̀ tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ tí àwọn ìjọba Nàìjíríà bá máa gbé ìṣe wọn dé ta ni wọ́n máa kàn sí ta ni wọ́n lè pè láti lè sọ fún wọn pẹ̀tò ní ìlú báyìí o ní ìpínlẹ̀ báyìí o ní agbègbè báyìí o a fẹ́ ṣe rálì o ẹ jọ̀ọ́ o ẹ̀yin bàbá wa ẹ bá wa kàn sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà bẹ́ẹ̀ sódà pọ̀ ò ní disturb wa o wọ́n máa gbà wá láàyè láti jẹ́ ká ṣe nǹkan wáyé gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ìwọ́de wọ́rọ́wọ́ ni à ń ṣe ẹ ṣeun sà. ètò wa àwọn ọmọ wa tó ń ṣe rálì wọ́n mọ ẹni tó máa pè ọba dé wọ́n mọ ẹni tó máa pè bẹ́ẹ̀ bá ní wọ́n ti mú yàn kan ní ìbá ẹ̀kọ́ tó ṣẹ́jú méjì mẹ́ta àwọn tó yẹ kó gbọ́ àti gbọ́ àwọn ọmọ. Okay, because this of recent one ní oríṣiríṣi cause in fact èmi bí ara mi gan ẹni wọ́n sì disturb mi títí di àná alánà tí wọ́n ní issue kan ní side ibẹ̀ yẹn àwọn tí in fact wọ́n láwọn pé dáàdi wa bàbá wa Adeniran pé wọ́n ní wọ́n máa get back sáwọn ọdún mi tẹ̀wá mọ̀ bóyá wọ́n ti wá padà get back sọ̀rọ̀ máa fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn dáàdi wa yìí because ó ṣe pàtàkì ó ṣe kókó kó má di pé bóyá wọ́n wá lọ máa mú àwọn ọmọ wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn táàdẹ̀ nímọ̀ tó wá jẹ́ pé àdé ẹ̀nà òbí láì ṣe máa gbọ́ ẹ ṣeun sà. àwọn ọmọ tó ń ṣe rálì àwọn ọmọ tó ń organize from locality to locality gbogbo ilẹ̀ Yorùbá wọ́n mọ ẹni tá máa pè ní nǹkan kan bá ṣẹlẹ̀ àṣẹ̀túnlẹ̀ wa máa àdìmọ̀ báyìí àwọn ọmọ wọ̀nyẹn mọ̀ ká máa dárúkọ àwọn tí ó yẹ kán pè yẹn ní orí gbogbo àgbọ́dọ̀ máa sá gbogbo aṣọ wa lóòrùn àwọn ọmọ mi àti ṣéènì wọ́n mọ ẹni tí wọ́n máa pè wọ́n dẹ̀ ń pè wọ́n àwọn ọmọ yẹn dẹ̀ ń tọ́jú wọn ní ọ̀nà tó yẹ kán fi tọ́jú wọn. ńgbà mìíràn àwọn ẹni tí ó bá wà ńbẹ̀ ńgbà tó rí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yóò lè tí ò mọ what to do àwọn ọmọ yẹn gan fún àwọn ọmọ what to do ọ̀dọ̀ ẹni tí ò mọ what to do tó kàn kọjá lọ tó rí pé nǹkan ṣẹlẹ̀ sí wọn ó lè máa pe just anybody that's understandable àwọn tó pe just anybody wọ́n ṣe dáadáa náà o àdúpẹ́ lọ́wọ́ wọn o ṣùgbọ́n àwọn ọmọ wọn yẹn gan-an tí wọ́n ṣe láti wọ́n organize wọn mọ̀ wọn pé wọ́n dẹ̀ ti pè ibi tí ìrànlọ́wọ́ dẹ̀ ti wá sọ́dọ̀ wọn nìyẹn ọ̀dọ̀ àwọn tó yẹ ká pè wá ó ṣe jẹ́ nìyẹn kò ní ìdìbò àtúnṣe wa ń dárúkọ àwọn yẹn ní kí gbogbo ayé gbọ́ báyìí àwọn kò ń ṣe bẹ́ẹ̀ àwọn kò ń sá gbogbo aṣọ lóhùn ẹ ṣé o ẹ kú iṣẹ́. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.